ọ̀rọ̀ òṣèlú kò kí ń jẹ́ kéèyàn gbọ́n gbà mí. Tá a bá wo ìgbésẹ̀ tí gómìnà yìí ti gbé láti nǹkan bí ọdún méje ìjọba ti pọ́dún méje lórí ipò báyìí, ìgbésẹ̀ ẹni tó ní làákàyè ni. Ṣùgbọ́n ṣé ilé yẹn gangan ló ṣẹ̀ àbáwọn èèyàn? Kì í ṣe pé ilé ẹjọ́ ló sọ pé ó yá ẹ lọ wo àṣìlò agbára ni. Wọn kúkú ní jí agbé àdúrà tí oníkálukú ń ṣe láràárọ̀ bá a bá ti rójú ọjọ́ tuntun nìyẹn ní Nàìjíríà, torí àkọlù lọ́tún àkọlù lósì eléyìí tá a tún gbọ́ láìpẹ́ yìí táwọn aráabí tó ń lọ sí Kogi wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pa principal, wọ́n jiyàn gbé. Ọ̀tọ̀ lèyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní agbègbè Oríire o ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìmíì tún ṣẹlẹ̀ láwọn ibòmíì náà. Tèmi tí ń tòótọ́, ìjọ́ wo làwọn nǹkan yìí fẹ́ dópin? Ó ní ìbéèrè tí ọ̀pọ̀ ń bira wọn, àmọ́ mo kí yín lórúkọ Ọlọ́run ọba dẹ́dà o lórí ètò yìí fún ti déédé àsìkò yìí. Tóbi Fásùgbà lórúkọ mi, Bẹ̀m̀bẹ̀yẹkẹ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò ó lóní Bẹ̀m̀bẹ̀yẹkẹ. Mo ní àlejò mi tí wọ́n jẹ́ amòfin, agbẹjọ́rò tó dáńtọ́sì ni wọ́n tún jẹ́, òǹwòye àwùjọ ni wọ́n jẹ́. Mo kí yín Honourable Barrister Yomi Solanke JP. Mo kí yín ẹ kú déédé àsìkò. Mo kí ẹ̀yin wa ẹ kú déédé wòyí. Ọlọ́run á máa gbàdúrà wa, ojú òde ní tiwa. Àmín. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ní tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé, ìjínigbé tó wáyé sí àbúrò mínísítà tẹ́lẹ̀ rí Adélabú. Àbúrò wọn yìí wọ́n gbé wọn tọmọtọmọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ wọ́n ṣàwárí ibi wọ́n wà, wọ́n sì gbà wọ́n padà sílẹ̀. Ṣùgbọ́n nínú ilé ibi táwọn aráabí farasinko sí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé ní kí wọ́n lọ wò lẹ́yìn ọ̀ṣọ́kà. Tèmi tí ń tòótọ́, ọ̀rọ̀ yìí ó ti wá ń di èyí táwọn èèyàn ń gbàgbé ẹni gbàgbọ́ ọtí. Gẹ́gẹ́ bí ẹni tó mójúlẹ́jà nípa òfin, amòfin, kí lòfin sọ lórí ìgbésẹ̀ tó wáyé ọ̀hún gan? Ní àkọ́kọ́, èèyàn fẹ́ sọ pé ìṣí agbára lò òun ni ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gbé. Pàápàá jùlọ ìgbésẹ̀ yẹn ó lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà, section 44 subsection 1 and 2 ó sọ pé gbogbo ènìyàn ló ní àǹfààní láti ní ilé ìgbé. Ó lè kọ́ ilé síbikíbi, ó dẹ̀ lè nílé síbikíbi. Ṣùgbọ́n àwa lè torí pé nítorí pé ẹnìkan ṣẹ̀ tàbí kò bá jẹ́ onílé gan ló ṣẹ̀, káwá nítorí ẹ̀ àwa ni ẹ lọ wo, tí ìrìn sí pé ilé ẹjọ́, kì í ṣe pé ilé ẹjọ́ ló sọ pé ó yá ẹ lọ wo àṣìlò agbára ni. Nínú ètò òṣèlú ẹ̀ka mẹ́ta ló wà. Ẹ̀ka àkọ́kọ́ a lè sọ pé òun ni executive, ìyẹn àwọn tó ń pè níjọba fúnra wọn. Ìkejì ní ẹ̀ka àwọn tó ń ṣòfin, legislature. Then ìkẹta òun ni ẹ̀ka àwọn onídàájọ́ tá à ń pè ní judiciary. Gbogbo mẹ́ẹ̀ta kò sí èyí tó jù kan lọ ńbẹ̀. Ṣùgbọ́n ṣe ní láàánú pé nínú òṣèlú tá à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹ̀ka méjì tó kù, títí aṣòfin o àti títí onídàájọ́ o, wọ́n ti kó wọn sínú àpò àwọn aláṣẹ bíi gómìnà tàbí ààrẹ. Ilé ẹjọ́, mo dẹ̀ mọ̀ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí òfin kankan tí wọ́n ti ṣe tàbí tán ti fọwọ́ sí pé tí ìjínigbé bá wà o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o, wípé ilé tá bá ti mú wọn o, a máa wólé yẹn dànù. Kò sí. Ìyẹn túmọ̀ sí pé àṣìlò agbára ni. And ní ọ̀nà mìíràn dẹ̀ rèé, a ní à ń fẹ́ kí ìwádìí kó rinlẹ̀, pé ká lè mọ, a kò lè máa ní wọ́n ní amúkùn ọrùn ẹ mà wọ̀, wọ́n ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀. A ní a fẹ́ dẹ́kun
ìwà ìbàjẹ́ àwọn tó ń pani tó ń jíyàn gbé tó ń ṣe àwa ń lọ bá wọn ní ibùba kan tó jẹ́ pé inú ilé yàtọ̀ sí èyí táwọn kan ń ṣe tó wà nínú igbó ìyẹn ọ̀tọ̀ ni àwọn igbó yẹn kan ti sọ pé kí wọ́n lò fún àwọn nǹkan tí ẹ kọ́ lò fún ṣùgbọ́n eléyìí àwa lọ bá wọn ní ibùba ilé kan ilé yẹn ó jẹ́ ká lè ṣèwádìí dáadáa kí gbogbo aráàlú mọ̀ ta ló ní ilé yìí àwọn tí wọ́n mú bẹ̀ ṣé wọ́n gba ilé síbẹ̀ ni ìgbà wo náà gba ilé yẹn oṣù mélòó náà ti lò ń bẹ̀ tó fi di pé wọ́n ń jíyàn gbé tó ń tọ́ jíyàn gbé síbẹ̀ ìyẹn pẹ̀lú nǹkan tó yẹ pé táwọn aráàlú náà tún lè máa lò bó so ìyẹn tó mọ̀ sí pé àwọn kan tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa sáré lọ gba ilé tuntun wọ́n máa fi ṣiṣẹ́ àbí ẹnìyẹn ti ń so gbogbo àwọn nǹkan yẹn máa jẹ́ kí àwọn ẹ̀rí máa jẹ́ mi àbí àwọn kọ́tẹ́kọ́tà lè fi máa dẹ́kun àwọn ìwà àbàjẹ́ ṣùgbọ́n nísìnyí ìgbà tán lẹ̀ ti wó báwo la ṣe fẹ́ mọ gbogbo ìyẹn ò ń ṣe ohun tó dára tó kò ń ṣe tó dára tó. àwọn kan sọ wípé níwọ̀n ìgbà tó jẹ́ pé gbogbo wa náà là ń pariwo pé ìwà àbàjẹ́ kò wọlẹ̀ sin ló jẹ́ kí gómìnà náà wò pé eléyìí ó jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíín tí wọ́n bá nílé kí wọ́n lè máa mójútó dáadáa kí wọ́n lè mọrú àwọn èèyàn táwọn ń gbà síbẹ̀ wọ́n lòun ló mú kí gómìnà ló yá kí wọ́n wò palẹ̀ ṣé ẹ máa wò pé ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ táwọn ẹni sọ. ok ẹ jẹ́ ká wò báyìí tá a bá ní pé nǹkan táwọn èèyàn sọ pé kí wà bàjẹ́ lè ò lọ balẹ̀ ni kò sí wàhálà ẹ jẹ́ ká dọ́gbọ́n ká sọ pé a fẹ́ gbà fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé ilé yẹn gangan ló hùwà bàjẹ́ yẹn. tó bá pé lóòótọ́ bá pé nítorí nǹkan tó ń fẹ́ ṣe yẹn ni àwọn ẹni yẹn tó ń mú yẹn sílẹ̀ kán kó pa wọ́n lójú ẹsẹ̀ kàkó mọ̀ pé àkókò fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ dẹ́kun délẹ̀ ilé ẹjọ́ àtẹ̀ní kó wọn lọ ilé ẹjọ́ àkó pa wọ́n lójú ẹsẹ̀ ni a ti mọ̀ pé ìyẹn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nǹkan táwa ti ń sọ fún ìjọba gbé tó máa ti mú èèyàn ó ti pààyàn rí bandit ni ẹ́ agbésùmọ̀mí ni ẹ́ ajínigbé ni ẹ́ kán gbé lọ ilé ẹjọ́ wọ́n ti gbé lọ ilé ẹjọ́ lẹ́yìn ilé ẹjọ́ wọ́n sọ pé kọ́ lọ pa wọ́n ni kì í ṣe pé bóyá ẹjẹ má bí mo ronú pìwàdà wà fílẹ̀ irọ́ o. àwọn kan tiẹ̀ sọ pé kò nídìí kan wulẹ̀ gbé wọn lọ ilé ẹjọ́ ìdájọ́ ọwọ́ ojú ẹsẹ̀ ló yẹ ká máa ṣe fún wọn sẹ́yìn faramọ́. a lè ṣe yẹn kí nìdí. nítorí pé òfin ìjọba àwarawa tá à ń ṣe kò fi àyè gba ohun tá à ń pè ní ká má gbẹ́jọ́ ẹni ká tó dájọ́ fún. àwọn kan ní tẹ́ ká máwọn èèyàn lọ́wọ́ táwọn fúnra wọn ti jẹ́wọ́ lójú ẹsẹ̀ lórí eré pé lóòótọ́. ṣé wọn pé nígbà míì ẹlòmíì wọn máa ń fi tipátipá mú wọn wọnú ẹ̀ a ti rí àwọn ẹ̀rí oríṣiríṣi jẹ́ pé ẹlòmíì wọn máa kó wọn pẹ̀lú àwọn ajínigbé àbí jàǹdùkú tàbí àwọn olè wọn máa kó ẹnìyẹn papọ̀ nígbẹ̀yìn lẹ́yìn tó máa ti fi àjẹ́ àwọn tó jẹ́ ọ̀daràn gangan máa sọ pé eléyìí ẹ má fílẹ̀ jáde kì í ṣe ara wa ṣùgbọ́n tá kò ṣe náà pa wọn lójú ẹsẹ̀ ni aláìṣẹ̀ wọn fi àjẹ́ aláìṣẹ̀ mọ́ so irú ẹ̀yẹn ni pé ẹ mú lójú ẹsẹ̀ ẹ pa wọn òfin ò gbà láì tó pé kí ni ẹlòmíì ọlọ́màjà ṣìrìn ẹlòmíì máa ṣìrìn síbẹ̀ ni lásìkò táwọn ọlọ́pàá dé ó dẹ̀ mú àkó mọ́ ẹlòmíì dẹ̀ rèé nígbà tí wọ́n ti kọ́ ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tí ò ṣe gan a máa níbẹ̀ ni òun ṣe so ó dìgbà táwọn tó ṣe nǹkan yẹn gan tó bá lẹ́rìí ọkàn á sọ pé ẹ wo eléyìí idiot ni o ó kàn ń parọ́ mọ́ra ẹ̀ ni kò sí lára wa ṣùgbọ́n tó bá pọ́n ti pa wọ́n bẹ́ẹ̀ ni so ibi gbọ́dọ̀ abá débẹ̀ ni pé ṣé ilé yẹn gangan ló ṣẹ̀ àbáwọn èèyàn ó yẹ ká àwọn àbíṣebọ́ máa kó wọn lọ ilé ẹjọ́ ó yẹ kán kó wọn lọ ilé ẹjọ́ náà tí ilé ẹjọ́ rẹ̀ sì bóyá àti ilé o àti àwọn gangan o ẹ lọ owó wọn palẹ̀ a mọ̀ pé ìdájọ́ òdodo ìyẹn á tún jẹ́ kí àwọn tó fẹ́ hùwà bàjẹ́ bẹ́ẹ̀ kán máa tọwọ́ wọn baṣọ kán máa ṣe ṣùgbọ́n a kò pé yes a fẹ́ score political point àwọn sáré agbé katakata ẹ lọ wo dànù political point ni ìyẹn ò ń ṣe justice. àwọn kan ní ọgbọ́n kí àṣírí àwọn ajínigbé yìí lè padà bò tọ́rọ̀ bá délé ẹjọ́ ni wọ́n nítorí kò ní lè ṣẹ́rìí mọ́ ṣé lóòótọ́ ni. ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ náà ńgbà míì wọ́n ló máa fẹ́ méjì tó ro gàtìgàtẹ́ nígbà míì téèyàn bá lóun fẹ́ sáré ya fi bí nǹkan ṣe ń ṣe òun wọ́n ní téèyàn bá wo dídò ẹ̀fọ́ ó máa họra kọjá eegun èmi ò lè sọ pé bóyá kọ́ lè bo ìwà àbàjẹ́ mọ́lẹ̀ ṣùgbọ́n ó ń jọra wọn náà ni nítorí pé kí ni nígbà tí ilé ẹjọ́ sọ pé ibo ni ilé ẹ̀ gan ó yá àti ẹ̀fẹ́ lọ wò ó àwọn nǹkan tí wọ́n ti lò nínú ilé yẹn rí bí aṣọ ká lọ ṣe forensic analysis ẹ̀
àbí ibi tí wọ́n ti rìn sí àmọ́ pé ẹni yẹn bí àwọn irú àwọn èèyàn wo ló ti gbé bẹ̀ dáadáa so gbogbo àwọn nǹkan ẹ̀rí máa ń jẹ́ mi ṣe pé ẹ máa gbé machine lọ síbẹ̀ ẹ lè mọ irú èèyàn tó ti wá sílé yẹn rí irú èèyàn tó ti gbé nù bẹ̀rẹ̀ bóyá ti bí ìgbà àkọ́kọ́ tó wọn kọ́ ṣe rèé àbí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ rí à á lè mọ̀ ṣùgbọ́n àwọn nǹkan yẹn náà but ìgbà míì nígbà tí èèyàn bá ti òṣèlú púpọ̀ jù tó bá kìbọnú ìjọba irú nǹkan báyìí ló máa ń rí torí pé òun náà rí pé ó dà pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ òun ní àìda pàápàá jùlọ Fáyọ̀ṣe náà tún sọ̀rọ̀ pé òun náà tún sọ̀rọ̀ jáde pé àwọn ọmọ tán jí lé ń gbé ní oríire local government pé ó ṣe ṣe kẹ́kẹ́ pé ọwọ́ gómìnà wà nínú ẹ̀ so irú yẹn láti lè fi hàn pé láyé òun ò sí níwà bàjẹ́ ló sáré lọ ń ṣèyàn ṣùgbọ́n kì í ṣọ̀nà téèyàn ń gbà ṣerú ẹ̀ ní ó tún kó àbùkù bá ìjọba yẹn sí ni torí pé àwọn èrè máa jẹ́mi nìṣó ó ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ ń bẹ. ṣá fẹ́ sọ wípé pẹ̀lú ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé gbé yìí a fẹ́ sọ wípé wọ́n máa ń pa àṣejọba a lè sọ bẹ́ẹ̀. A lè sọ bẹ́ẹ̀ nítorí pé tá a bá wo ìgbésẹ̀ tí gómìnà yìí ti gbé láti nǹkan bíi ọdún méje ìrọ́pọ̀ ti pọ́ ọdún méje lórí ipò báyìí ìgbésẹ̀ tó ti ń gbé láti bí ọdún méje sẹ́yìn ìgbésẹ̀ ẹni tó ní làákàyè ni ìgbésẹ̀ ẹni tó mọ̀ nípa ìjọba ni ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú kò kí ń jẹ́ kéèyàn gbọ́n gbà mí ó máa ń dàbí pé eku tó fẹ́ lọ jí ẹran jẹ lẹ́gbẹ̀ẹ́ páńpẹ́ tàbí ẹran tá a jùlẹ̀ á ti mọ̀ pé ikú wà ń bẹ̀ wá jùlẹ̀ mo wá mú igi dání níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan kò ní wo ibi tí igi yẹn wà lẹ́bi ẹsẹ̀ yín gan afẹ́ ó mọ̀ pé kí ni ìta wọn sàn nǹkan tó fẹ́ jẹ ló ń sáré tí wọ́n fi pa sílẹ̀ ìyẹn lọ̀rọ̀ òṣèlú máa ń dì òṣèlú máa ń kóyàn sí aṣọ ẹni alágbára di ọ̀lẹ so ìgbésẹ̀ tó ń gbé yìí nítorí pé wọ́n gbé ìgbésẹ̀ tí mo ti ṣe lọ́dún méje kọ́ máa lọ ba ọgbọ ẹ̀jẹ̀ lọ́dọ̀ sáré ṣe ìfáǹfàrà àbí ìgbónára sáré lọ fi ṣe pé kò mọ̀ nípa òṣèlú rárá ó dẹ̀ mọ̀ nípa ìjọba nínú àwọn tí àwa tiẹ̀ lè gbóríyìn fún wípé ní ilẹ̀ káàárọ̀ òjíire ń bí ó jẹ́ ẹ̀kan nù wọn wípé wọ́n ṣèjọba tó ní ọpọlọ ìjọba tó lọ́gbọ́n wá ṣùgbọ́n ẹ rántí pé wọ́n gbà kó ti president ó máa jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ni ó máa fẹ́ ṣe ọ̀rọ̀ òṣèlú ló wọnú ẹ̀ lòun náà pé kọ́ máa lọ ba ipò tí mo ní fẹ́ ṣe jẹ́ sáré gbégbèsè ìgbóná gbóra ẹ̀ òun ló tún kó bá nǹkan ẹ̀ sí ni kì í ṣe bí àkómọ̀jọ ìjọba ṣe. ọ̀dà ọ̀rọ̀ nípa alẹ́ yẹn jẹ́ ká tún padà lọ síbẹ̀ onílé gangan àti ìgbọ́n kankan bóyá onílé o bóyá òun náà mọ̀ sí o bóyá kò mọ̀ sí o bóyá àwọn ẹ́jẹ̀ǹtì ní ọ̀rọ̀ dáadáa ẹ̀kọ́ ẹ̀dá o àárín yẹn kí lẹ rò pé ó máa jẹ́ fèètì onílé báyìí tó bá jẹ́ pé kò mọ̀ sí. gbogbo yẹn pẹ̀lú nǹkan tí yẹ pé ta máa ń sọ pé kí ìjọba máa bo àṣírí púpọ̀ gbogbo nǹkan táwọn ń béèrè ìjọba Ọ̀yọ́ wọn ti mọ̀. wọ́n ti mọ̀ bí yóò mọ̀ sí o bóyá onílé gan wà nínú àwọn tí wọ́n mú àwọn ti mọ̀ ṣùgbọ́n àwọn aráàlú ó jẹ́ kán mọ̀ ìyẹn pẹ̀lú nǹkan tí yẹ pé ó jẹ́ ìfàsẹ́yìn fún òṣèlú àwa ara wa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ́ pé à ń máa ń pè kán ní kíní kan top secret confidentiality nínú àwọn nǹkan yẹn yes nígbà míì àwọn nǹkan míì wà tára ló gbọ́dọ̀ gbọ́ jẹ́ pé ó máa dá wà lọ́pọ̀ yan ilẹ̀ nǹkan tẹ́ rò pé ẹ fẹ́ yanjú ó máa tún jẹ́ kí kíní yẹn tún búrẹ́kẹ́ sí kó bàjẹ́ sí ní wọ́n máa fẹ́ tọ́jú ẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó yẹ káwọn aráàlú máa gbọ́ kán lè mọ ìbà ló dé o ìbà ní kíní ìṣẹ̀lẹ̀ sí o ìbà ní kíní ìṣẹ̀lẹ̀ sí torí pé ọ̀rọ̀ security tún wá ló jẹ́ ìyẹn ló pẹ̀lú nǹkan ọ̀rọ̀ security wọn sábà fẹ́ sọ jáde nítorí pé ẹlòmíì á tún lọ máa múra lẹ̀ láti fẹ́ nítorí pé ó ti gbọ́ ọmọ yẹn ṣe ìyẹn lọ́pọ̀lọpọ̀ wá ṣe ń sọ fún àwọn ọlọ́pàá nígbà mi jẹ́ pé àwọn ní àbí ọmọ àwọn sójà àwọn ní ó yá ẹ máa lọ ẹ lọ bá àwọn ní kíní àwọn ní afẹ́ lọ pàdé wọn ìgbà lọ́la gbọ́dọ̀ máa sọ jáde ìyẹn lọ́ fi máa ń dùn wọn lọ́nà lórí wọn fi ń pa wọn so ipe àṣírí yẹn gbogbo wọn ti mọ̀ ìjọba ti mọ̀ ṣùgbọ́n díẹ̀ nínú ẹ̀ ó jẹ́ kán ṣe dáńpẹ́ ní press conference kan sọ fún aráàlú báyìí ló ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí wa àti ọ̀rọ̀ tá a gbọ́ lánàá àwọn tá a ti mú ọdún wọn lè sọ pé àwọn ń ṣèwádìí báyìí o but àwọn tá a ti mú and ẹ má dẹ̀ tún gbàgbé pé interest tún máa clash
ó ti máa di federal interest àti state interest nísìn pé ó yá èmi náà mo ní nǹkan tí mo ní nǹkan federal máa nítorí pé Adélabú àbúrò ẹ̀ ló ṣẹlẹ̀ sí òun náà rẹ̀ ó mọ àwọn èèyàn ní federal ó tún wá mọ ọ̀rọ̀ pé ó tún wá tí wá interest political party tuntun wà nù ẹ̀ so bíi pé eléyìí máa jagbà ń bí èmi mo kàn fẹ́ score point èmi fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé èmi mò ń ṣiṣẹ́ ìyẹn ló pẹ̀lú nǹkan tẹ́ pé ló fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì máa wọlẹ̀ aráàlú dẹ̀ rí díẹ̀ kán wá jẹ́ kán gbọ́ pé báyìí ló ṣe rí báyìí kàṣákà òde o èyí ní ìbú ṣe rí rè o ẹni tá a mú yìí eléyìí nínú èèyàn márùn-ún tá a mú jáde ẹnìkan yìí òun ló nílé ilẹ̀ àwọn eléyìí sọ pé ó yẹ kí gbogbo ẹ̀ kó jáde ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà a máa ń bo àṣírí yẹn mọ́lẹ̀ kì í ṣe pọ́ǹpù mọ́lẹ̀ láti jẹ́ kí wà bàjẹ́ pọ̀ gbogbo àmì tó pé tí nǹkan mi tó bá jáde àwọn kan tó yẹ tán tó ìfẹ́ mú òun lè rí wọn mú mọ́ torí pé àwọn yẹn máa ti yọ pé àṣírí ti tú so ìyẹn pẹ̀lú nǹkan tẹ́ pé wọ́n máa fi ń bo àṣírí mi ṣùgbọ́n kò jẹ́ kó máa bo àṣírí lọ́pọ̀ ìgbà káwọn aráàlú máa mọ̀ sọ́dọ̀ àti àwọn pé olóòótọ́ o títí wa òun náà ń ṣe. ládùúgbò bíi tí kìnìún ti ṣẹlẹ̀ àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá àwọn ará àdúgbò lẹ́nu wò lára ń tán sì ń sọ ni pé wọ́n nígbà míì àwọn máa ń gbọ́ ìró àwọn máa ń gbóhùn àwọn máa ń rí wọn tó bá ń wọlé ìgbà míì wọ́n lè wá lọ́jọ́ kan kán mọ́ tún wá lọ́jọ́ mẹ́ta kán tún wọ́n ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní agbègbè yẹn ṣáfẹ́ sọ wípé àwọn ará àdúgbò yẹn ló careless. ok tá bá wò dáadáa kì í ṣe pé ará àdúgbò careless ìjọba ló careless báwo mo sọ bẹ́ẹ̀ nítorí pé ohun téèyàn bá mọ̀ kò ní ṣàgbà ẹ̀ ṣùgbọ́n ohun téèyàn mọ̀ àgbà ẹ̀ ni ìjọba yẹ kí ìjọba máa sọ fún aráàlú pé ohunkóhun tẹ́ ẹ bá ti rí kì í ṣègbà tó ṣe ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ń sọ ohunkóhun tẹ́ ẹ bá ti rí àwọn ọlọ́pàá máa ń sọ iléeṣẹ́ ọlọ́pàá nìkan ló yẹ kó máa sọ ni àwọn aráàlú gan àwọn aráàlú ò ní bẹ́ẹ̀ nígbà gbẹ́kẹ̀lé nínú ọlọ́pàá kí lè rò pó fà nítorí pé wọ́n mọ̀ pé ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn táwọn bá sọ fọ́lọ́pàá míì ló tún máa àwọn ọlọ́pàá míì tó wà nísàlẹ̀ ló máa lọ táṣìírí pé alágbájá báyìí ló wá táṣìírí yín o ìyẹn pẹ̀lú nǹkan táwọn aráàlú ò fi ẹni gbẹ́kẹ̀lé nínú ọlọ́pàá pé èmi máa lọ sọ pé Ọlọ́run mi ní sọ bọ́tá pé ẹnu ìjọba náà ti ń gbọ́ ẹgbẹ́ ẹnu ìjọba náà ti ń gbọ́ tọ́lọ́pàá ń sọ tiẹ̀ ìjọba náà ń sọ tiẹ̀ ipò òkè a ti ní láì nìkan ńlẹ̀ o tẹ́ bá ti rí nǹkan kan ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tẹ́ fún wa ní information àwa dẹ̀ máa pe ọlọ́pàá fúnra wa wọ́n á ní ìgbẹ́kẹ̀lé nínú wọn ṣùgbọ́n ọlọ́pàá ló ń sọ àwọn ọlọ́pàá ní ta ló máa jẹ́ kó bá wọn ta ló máa jẹ́ kó so ìyẹn pẹ̀lú bóyá ó máa rí bẹ́ẹ̀ o kò ní rí bẹ́ẹ̀ o ohun táwọn èèyàn ti gbọ́ tẹ́lẹ̀ ohun gbogbo làwọn èèyàn wọ́n ní ìtàn ní àrọ́bá òun ní bá ìtàn so àrọ́bá táwọn èèyàn ti gbọ́ yẹn òun làwọn èèyàn gbẹ́kẹ̀lé pé irọ́ tẹ́ bá lọ táṣìírí fún ọlọ́pàá náà ló tún máa lọ sọ fún àwọn èèyàn tó bá ti gbọ́ ọ̀rọ̀ tó bá ti gbọ́ fún wọn lẹ̀ wọ́n tún máa bá yín pé ìwọ níwọ ni so bọ́dá pé ìjọba ló ń sọ nítorí pé wọ́n ní ètò táwọn pé ní Ministry of Information nínú national wọ́n tún ní nǹkan táwọn pé National Orientation Agency tó wọ́n máa la àwọn èèyàn lọ́yẹ̀ ní gbogbo ìgbà torí pé oṣooṣù náà ń gbowó wọ́n ń gbà lọ́wọ́ à ń san gba ọgbẹ̀ kí ló iṣẹ́ owó lọ́wọ́ ń gbà so tọ́kàn yẹn ń ṣe àwọn tó ń sọ pé ẹ má wọ́rí ok àti ní láì nìkan àti fi sílẹ̀ àbí ẹ kọ̀kọ́ sínú ìwé ẹ lọ fi sínú inú box kan ní ibi ilé government bí i governor's office àbí local government tí ẹ kọ̀ lọ nǹkan tó bá kọ ẹ lọ jù síbẹ̀ àwa máa kó ìgbé tẹ́ bá fẹ́ pè tí gbogbo àwọn ọ̀nà yẹn táwọn yẹn bá mú ìgbẹ́kẹ̀lé máa wà lókè tá bá ti rí nǹkan kan tá bá tẹ̀lé pé kí wọ́n má lè trace wa à kọ́ sínú pé àlọ́mùsí fún ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ wa ó ní nǹkan tó ní ká mú lọ sí àkọ́ drop sí ẹ̀ ká máa lọ́n tiwa ni ká bá ti ṣe yẹn tó tí yẹn bá ti wà àwọn èèyàn á rí kan lóòótọ́ àwọn èèyàn rí o ṣùgbọ́n mélòó náà fẹ́ sọ nígbà tó mọ̀ pé àwọn ò ní ẹ̀tọ́ láti ní ohun ìjà táwọn lè fi gbèjà ara wọn tí tó bá délẹ̀ so ẹni yẹn wá lọ sọ ọ́n tó wá lọ táṣìírí ẹ̀ fún wọn gbogbo nínú àwọn sójà tó ń jà ṣé àwọn tó ń ṣalamí ò sí lára wọn ṣèbí yẹn ló fi di pé brigadier ní Nàìjíríà general ó yìí wà lọ́ndà jìnnìgbé nsìn ṣé kò ní ọ́dílì ni àbí kò ní kíní ni ṣùgbọ́n àwọn kan ló ṣe alamí ẹ̀ náà sọ oríṣiríṣi pé báyìí tó fi di gbé so gbogbo yẹn wà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó wá di pé aráàlú tí ò ní fọ̀n tí ò lè kán ìyẹn ló máa sọ pé olóńtàṣìlá ni ìwọ ló mọ̀rọ̀ sọ àbí àdè mọ èèyàn nínú ẹranko àdè mẹ́ranko nínú èèyàn nínú àwọn agbófinró àmọ́ èyí tó jẹ́ òkodoro
ẹ máa rí lórí títì ẹ tí rẹ lèmi àwọ̀ uniform á gbé wọn dání ẹ̀ẹ́dùn ọlọ́pàá nílòótọ́ ẹ̀dùn pé ajínigbé ni so irú ẹ̀ ó ti wà dáadáa kì í ṣe bẹ́ẹ̀ kan so ẹ wá ní pé aráàlú kọ́ ìjọba fúnra wọn ló jẹ́ kí wọ́n la àwọn èèyàn lọ́yẹ̀ kó máa ṣe ní local government by local government kí local government kó máa ṣiṣẹ́ tí wọn ó yà ẹjọ́ tí bá ti ní ọkọ̀ ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ o so tó yẹ kó ṣẹlẹ̀ táwọn aráàlú ṣe rí wọn yẹn wọ́n á máa sọ pé àárín nǹkan bá báyìí o àwọn ẹni wọn gbé ládùúgbò wa wọn kàn máa ń wá ni o wọn máa ń lọ ni o ìyẹn á pẹ̀lú nǹkan tó pé kó tó ṣẹlẹ̀ wọ́n á ti mú wọn ṣùgbọ́n nígbà tí ò sí gbẹ̀kẹ̀lé nínú system ibi tó ń gbẹ̀fẹ̀ rí bó ṣe rí nìyẹn. ó dà ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ohun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ilé tí wọ́n wò yìí báyìí káwá ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà rí wípé bàbá onílé ò tiẹ̀ mọ̀ sí tàbí ìyá onílé ò tiẹ̀ mọ̀ sí rárá àwọn ẹ́jẹ̀ǹtì ló kàn mú èèyàn kan wá kódà wọ́n fìlì fọ́ọ̀mù nítòótọ́ ẹ̀ mọ̀ pé fake form náà wà tẹ́pẹ́ wọ́n máa fìlì fake information sínú fọ́ọ̀mù gbogbo àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ nígbẹ̀yìn rí i pé onílé ò mọ̀ sí ṣé ìjọba yẹ kí wọ́n compensate irú onílé bẹ́ẹ̀ àbí kí ni ìlú títí onílé tó bá pẹ́ kò mọ̀ sí ó yẹ kó gbéjọba lọ ilé ẹjọ́ báyìí onílé gbọ́dọ̀ gbé ìjọba ní ilé ẹjọ́ bẹ́ẹ̀ni tó pé kí ni ṣé yóò sì jáde bọ̀ṣà ìjọba la pé nígbà tó bá ìjọba náà òfin la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe pé ìjọba ló kàn máa dédé dájọ́ kò mọ̀ irọ́ ọ̀rọ̀ òfin ló fẹ́ sọ̀rọ̀ lórí ó yẹ kán ṣèwádìí dáadáa kó jinlẹ̀ kán wá gbé ìwádìí yẹn lọ sílé ẹjọ́ tí onílé ò bá jáde lásìkò yẹn tí ò lọ lẹ́jọ́ pé láyé mi lọ́wọ́ ń pa o mi mọ̀ ń kọ́ pa kódẹ̀ kó àwọn ìwé kódẹ̀ ọ̀nà báyìí ni mo ìgbà kọ́ lé mi o iṣẹ́ báyìí ni mò ń ṣe o tí mo kọ́ lè tèmi ò kì í ṣe so tó bá gbó tí ò bá ti ṣe ẹ̀hẹ́n ṣùgbọ́n lélẹ́yìí wọn ṣèwádìí nínú òfin agbẹ́kan náà pè ní fair hearing wípé sọ tẹnu ẹ̀ gbọ́tọ̀tọ̀ gbọ́tòsí a gbọ́dọ̀ fún láǹfààní láti gbọ́ tẹnu ẹ̀ ọ̀tún òsì ìjọba ẹ̀kọ́ máa dé irọ́ o wọn ṣe so wọ́n ti táwọn ṣe yìí ó jẹ́ kí onílé yẹn kó gbé wọn lọ sílé ẹjọ́ pé lóòótọ́ òun ò gbé bẹ̀ òun kọ́lé síbẹ̀ ni òun dẹ̀ ó fi ń ṣòwò kò sẹ́ni tí ò kì í fi lé ṣòwò ṣùgbọ́n wọ́n á wọlé ohun tó pọ́n pa wọn tó bá lè prove ẹ̀ wọ́n á sanwó compensation padà fún láti fi kọ́lé yẹn padà ṣùgbọ́n nísìnyí bóyá ó ti di property ìjọba tó bá dákẹ́ síbẹ̀ wọ́n ti wó lé yẹn tó ìjọba dẹ̀ ló ní ilé yẹn nísìn so ìyẹn pẹ̀lú nǹkan tó yẹ pé ó kù díẹ̀ káàtó torí pé kí ni kó má dẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ló máa jìyà aláìṣẹ̀ ara máa lọ. tó bá ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lábẹ́ òfin wípé kò tọ́ kíjọba ó kàn déédéé lọ wọlé gẹ́gẹ́ bí gómìnà sáà tó bá ṣẹlẹ̀ pé lọ́jọ́ iwájú irú ìṣẹ̀lẹ̀ bí eléyìí kan tó wá ṣẹlẹ̀ tí wọn ò wá wọlé yẹn rògbòdìyàn wo ló lè dálẹ̀ láwùjọ. nǹkan tí èmi rò pé ó yẹ kí ìjọba ṣe tó bá pé ìgbésẹ̀ báyìí náà fi máa gbé ní lọ́wọ́lọ́wọ́ yìí consent bill ìwé nípa òfin pé ilékílé tá a bá ti bá ajínigbé níbẹ̀ a máa wò ní kọ́sáré àṣẹ kó tó di pé ibi máa ṣẹlẹ̀ so tí òfin bá ti wà nílẹ̀ kò sí bẹ́ẹ̀ náà kò sí rògbòdìyàn ṣùgbọ́n tàbá wá ṣe ń kọ́ tọ́mọ̀ ti ṣe tọ́mọ̀ wá wọlé ẹni yẹn á túmọ̀ sí pé a fẹ́ máa ẹnìkan àparò kan fẹ́ ga jù kan lọ ni. ṣé ẹ wá rò pé láwùjọ tàbágbègbè náà tàbáwọn aráàlú wọn ò ní máa fẹ̀hónú hàn tọ́ka sí ní tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná pé wọ́n wọlé báyìí ó yẹ wó tẹ́lẹ̀ náà ṣé ẹ rò pé ó máa ṣẹlẹ̀. ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ láti yìnyín pé wọ́n gbọ́dọ̀ gbégbèsè ní kíákíá ẹ wò nígbà tó máa mú Evans ògbóǹtarìgì ajínigbé ó ní owó bílíọ̀nìà lẹ́kọ̀ọ́ ilé ẹ̀ṣọ́ owó ni ẹ take possession ni ìjọba take possession èèyàn mìíràn àti owó torí pé kí ni ìwádìí yìí ń lọ nísìn ó wà ní ẹ̀wọ̀n ẹ̀sìn tó ń ṣe lọ́wọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn rẹ̀ rèé kẹta pé ìyẹn fi ń ṣòwò ṣùgbọ́n eléyìí ìwádìí wo láti ṣe ká bá fi mọ̀ pé ṣé kìí ṣe pé ó lọ́wọ́ òṣèlú nínú ó yẹ ká ṣèwádìí ẹ̀ débẹ̀ ṣé kìí ṣe pé wọ́n fi ń ṣòwò ni gẹ́gẹ́ bí nǹkan táwọn aráàlú sọ tó ń sọ pé rónì sọ pé wọ́n ní àwọn nǹkan máa wọlé máa ń ṣe ìyẹn sọ pé bóyá wọ́n ti ń ṣe é dáadáa ó lè má jẹ́ àkọ́kọ́ so àwọn tó ń jọ ń ṣe àwọn ẹnìkan ló kù ni ṣáwọn ẹnìkan ni àbá àwọn kan tún yìí wà. tó jẹ́ bí bàbá sàlẹ̀. yes àwọn òdẹ̀ náà tún jí gbé rí
ó yẹ kí ìjọba lè ṣe gbogbo yẹn ká lè àwọn èèyàn bọ́ ẹjọ́ ẹni tí ilé ìbàdí ṣẹlẹ̀ sí ẹ ti sanwó rí o ẹ jẹ́ ká gbọ́ gbogbo yẹn pẹ̀lú nǹkan tẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kó wà ń bẹ̀. So nítorí ọjọ́ iwájú irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà láti wọlé ó máa ń dẹ́rù bà ní òkè ní ilẹ̀ Ìgbò wọ́n ṣe dáadáa jẹ́ pé tó bá dé gbọ́n ilé ìyẹn gan nígbà kan ibẹ̀ lé owó yẹn pọ̀ sí jù owó ajínigbé nígbà ní Nàìjíríà kì í ṣe pé bí èèyàn ń tàbùkù ẹnikẹ́ni o àwọn tó ń mọ̀ nípa owó yẹn tẹ́lẹ̀ àwọn ni. pé ẹ̀yà Ìgbò ni. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n máa ń jíyàn gbé àwọn tó máa dára bá ń bẹ̀ kì í ṣe owó ilẹ̀ Yorùbá kì í ṣe táwùsá ṣùgbọ́n nígbà tó wá dìdàkudà tó di pé àwọn ètò àwọn wò pé ọ̀nà tá sì sáré rí owó mú ẹ̀gbọ́n sílẹ̀ Ìgbò wọ́n jí gómìnà gbé náà Chris Ubah Chris Ngige gómìnà tó wà lórí oyè wọ́n jí gbé so ibi tí wọ́n ń mọ̀ nípa kíní ẹ̀dẹ́ nìyẹn lásìkò yẹn wọ́n jí gbé lórí oyè ó ń lọ lọ́rùn báyìí náà gbé pẹ̀lú gbogbo security so wọ́n mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n wà bọ̀ nísìnyí wá tí wàá di tán wọ́n ká lé ń sí pé àwọn tó tẹ̀ mọ̀ nípa ẹ̀ wọ́n ti yà sí lọ́dún pé obìnrin kan náà ní wọ́n sọ pé ó jíra ìgbé fúnra ẹ̀ ó lọ wà ní hòtẹ́ẹ̀lì ó ń sọ fáwọn kan pé kọ́ máa kán sẹ́ni. ó wà lọ́tẹ́ẹ̀lì pẹ̀lú ọ̀rẹ́kùnrin tó gbádùn níbi tó ti ń fún ní tibítibí tó ń fa lọ́tún tó ń fa lọ́sì ńbẹ̀ ó wà ní sọ́dọ̀ ẹ̀ ń retí. tó ń jẹran sunkún sí. ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wá wò pé ọ̀nà àti sáré rówó òjijì ni. so irú yẹn láti dẹ́kun ẹ̀ pápá jùlọ ní ètò ń bọ̀ tó ń bá bẹ̀rẹ̀ sí wọlé yẹn ó dáa ṣùgbọ́n òfin gbọ́dọ̀ wà pé lóòótọ́ tá bá ti tàn pé èmi tán tọ́jú yàn sí so ayálé ẹni tó bá nílé gan máa pé wá o ó fẹ́ gba ilé mi irinṣẹ́ wo ló ń ṣe òun gan mójútó ayálégbé láti lè mọ àwọn tá ló gbé wọlé ìgbà tó gbìyànjú wọlé kí ló ẹni wá ṣe so a wà ní agreement pé màá máa yẹ ilé wò lóṣù méjì màá máa yẹ apartment ẹ wò a wà nínú agreement wọn pé fẹ́ máa bẹ̀ ẹ́ wò kí n máa wo bẹ̀ máa sọ fún ẹjọ́ tí mò ń bọ̀ o ṣùgbọ́n oṣù méjì ní máa bẹ̀ wò so nítorí pé kí ni kò sẹ́ni tó máa fẹ́ kán wọlé o nígbà tó bá ti di òfin so but tí o bá ti sọ́dọ̀ òfin tó bá torí pé bóyá wà lọ ṣẹ̀ sílé alágbára kan bóyá ẹni yẹn ó ti abandon ilé yẹn dẹ̀ wò rẹwà ó tóbi dáadáa àwọn torí lè ṣe fọ́ rẹwà irọ́ o ó máa di wàhálà lọ́jọ́ iwájú ni ó bẹ́tà kan sọ́dọ̀ òfin tó fi ń bá ti wà tí lè mọ aṣòfin bá ti ṣe tí gómìnà ti fọwọ́ lù ó ti parí kò síbi tó bá ṣẹ̀ sí ẹ lọ wo ni so ìyẹn á jẹ́ kí àwọn èèyàn náà mójútó dúkìá èyí tán bá ní. ó dáa ìyẹn ti jókòó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo títọrọ ìjínigbé lọ́tún lósì tí ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ọ̀rọ̀ tí mo kàn fẹ́ ká sọ lórí ẹ̀gbọ́n yẹn ti gbọ́rò yẹn kí lẹ rò pé jọ́nà àbáyọ gan báyìí kí ni a fi bọ́nú à ń jíyàn gbé lọ́tún lósì torí àwọn ará abítà ń sọ pé bóyá àwọn ajínigbé bandits nǹkan yìí náà ejò náà tún lọ́wọ́ nú a máa rí àwọn ọmọ ilẹ̀ wa náà tó jẹ́ Yorùbá táwọn náà ń kún wọn lọ́wọ́ tí wọ́n jẹ́ agbódegbà torí wọ́n ní bí kulí ò bá pani wọ́n ní tòde náà ò lè pani ọ̀nà àbáyọ ńkọ́. nínú nǹkan bẹ̀rẹ̀ ká tó lọ sí ìyànà àbáyọ ó ní pé tẹ bá wo olùkọ́ ìṣirò tí wọ́n náà pa ní ti Ọ̀yọ́ yẹn kì í ṣojú ẹ̀sẹ̀ náà pààbẹ̀ lẹ́yìn ọjọ́ mélòó kan ìyẹn túmọ̀ sí pé èmi wò pé ó ṣeé ṣe kó jẹ́ pé nínú àwọn èèyàn ara tiwa wọ́n gbóúnjẹ lọ fún àwọn ará bí yẹn lẹ́ni yẹn wá rí wọn pé màdélé mọ̀ nítorí gbọ́dọ̀ àmọ́ náà ṣe máa ní kọ́ pa. torí pé wọn ẹni tó ọ̀pá látijọ́ yìí ó ṣe wá déédéé sọ pé wọ́n á dúnbú ẹ̀ ọ̀hún apá lásán ọ̀hún yìnbọn lù ẹ̀ dúnbú ẹ̀ pé ìwọ kẹ̀ wá kúkúrú burúkú. so irú yẹn oríṣiríṣi àwọn èèyàn wa náà lè ti máa dá sí kí lè àlọ́nà àbáyọ àìríṣẹ́ ká dáṣẹ́ lẹ̀. táwọn ènìyàn bá ní iṣẹ́ tó nítumọ̀ gbogbo ọ̀lẹ́ lówó bákan náà ṣùgbọ́n tó yẹ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe yìí á tọ́jú oúnjẹ màá lè sanwó ilé màá lè wọ mọ́tò in fact ọ̀rọ̀ mọ́tò gan gbogbo àwọn yẹn náà pẹ̀lú nǹkan tó ń dá wa lálẹ́ ó yẹ kí ìjọba ti ṣe nǹkan tá à ń pè ní transport system tí ẹ pé táwọn tó ní private motor tó fi ń ṣòwò tó bá sọ pé náírà 100 òun ni owó mọ́tò wa kí tìjọba jẹ́ náírà 20 ṣé pé èèyàn pé ọpẹ́ màá dúró tìjọba kó dé tó bá ti dé màá lọ bí tí mò ń lọ. tẹ́ bá dé ìlú òyìnbó ìṣẹ́jú ó pẹ́ jù ìṣẹ́jú mẹ́wàá
mọ́tò máa dé bá yín bẹ̀ tẹ́ bá ti míìsì kan ẹ ti mọ̀ pé àárín ìṣẹ́jú mẹ́wàá èmi máa dé so kò ń ṣọ̀rọ̀ so ẹ máa time ara yín sí gbóni ni but ibi báyìí nígbà tí gbogbo àwọn kìnìyàn ò sí kò sí iṣẹ́ kò sómi kò sí iná kò sí ọ̀nà tó dáa kò sí ètò ààbò kò sí ètò ìlera gbogbo yẹn pẹ̀lú nǹkan tó oníkálukú ni wọ́n ń wá àwọn kìnìyàn fúnra wọn lọ́wọ́ náà bá yẹn fúnra wọn ló dé pé ẹlòmíì àjíyàn bóyá ẹlòmíì tẹ́ bá gbọ́rọ̀ ẹnu ẹ̀ lóòótọ́ ẹ̀rọ abáyìn kí ló tó fi jíyàn gbọ́dọ̀ sọ pé ìyá àwọn kan ó ṣàìsàn wọ́n dẹ̀ fẹ́ ná bíi 2 million 3 million sí òun dẹ̀ rí kó dẹ̀ kì í ṣe ohun tó dára láti ṣe o ṣùgbọ́n téèyàn bá wò pé olólùfẹ́ òun ló fẹ́ kú yìí nítorí èlò òun dẹ̀ ti wọ́n àbáyọ kò sí àwọn nǹkan míì máa ń tìyàn débi nǹkan míì ṣùgbọ́n tí ìjọba ti ṣùgbọ́n àwọn kìnìyàn sílẹ̀ pé free health care fún ẹni tó bá rọwọ́ ọrí lókè lóṣooṣù ẹ máa dá fún insurance yìí o ẹ máa dá 200 naira case tó bá dìgbà tí àìsàn bá dé o àbí ẹ máa dá 500 naira síbì kan so that owó tó bẹ̀rẹ̀ níbẹ̀ yìí kí ẹ fẹ́ ná àwa ìjọba àmọ́ bá yín fowó kun àá ṣe fún yín gbogbo yẹn tó bá ti wà ẹlòmíì gan ní jalè káwọn pé kí lòun wá tára ọmọ òun bá yá ilé ìwòsàn tó máa gbé lọ ó wà níbẹ̀ tó máa tọ́jú ẹ̀ láì sọ pé ẹ máa ní lọ́bọ̀ owó kiri tára òun bá yá àbí kí nìkan oúnjẹ tó ń fẹ́ jẹ orí oúnjẹ jẹ lásìkò níwọ̀nba kì í sọ pé òun ìṣẹ́ náà kó òun jẹ oúnjẹ mẹ́ta bó jẹ́ ẹ̀mejì òun lọ síbi iṣẹ́ owó òun kì í ṣe gbowó oṣù lòun fi wọ mọ́tò tán tí gbogbo yẹn bá ti wà gbọ́n kí ni a máa kúrò ẹni tábàdé wàá mú gbà mọ̀ pé lè ó yẹ fún ikú ọ̀daràn burúkú wọ́n bọ́ ọkọ̀ wọn máa pa wọ́n kò ń ṣọ̀rọ̀ pé dáríjì ṣùgbọ́n nísìn ẹ lè sọ pé kọ́ńpá torí pé ìgbà tí ìjọba gan ò ṣe ojúṣe tiwọn section 14 of the 1999 constitution as amended ó sọ pé ìjọba ojúṣe àkọ́kọ́ tíjọba máa ní kì í ṣe pé oúnjẹ táwọn fẹ́ jẹ sẹ́nu ó ní ètò ààbò ìgbà ìgbádùn ẹ̀kọ́ gbogbo nǹkan faraàlú ṣùgbọ́n lẹ́nu ẹ wo títì gan jábá gbogbo ẹ lè lọ sílé ìwòsàn ẹ ti máa bẹ̀rẹ̀ náwó lórí káàdì kẹtòrí dókítà ilé ìwòsàn ìjọba o ẹ sanwó ẹni kí wá ní ẹ̀yin dẹ̀rẹ̀ tẹ́ bá di pé owó tẹ́ bá rí ilé nǹkan tó bá ń ṣe ìlú òyìnbó ni ẹ wo Kyari Mele Kyari tó ní wọ́n wá ní NNPC ó wà ní Germany ó ní ààrẹ òyà ó ń tọ́jú ààrẹ ńbẹ̀ nígbà tí hospital tí ẹ kó wọ́n ní òun jẹ́ kí 210 trillion tó sọnù lábẹ́ ìṣèjọba ẹ̀ 210 trillion ó sọnù lábẹ́ ìṣèjọba èèyàn ó dẹ̀ ṣọ́fẹ́ ná 10 trillion sórí igbó hospital ni kọ́ ná 10 trillion orí ẹ̀ lásán sí hospital ní gbogbo 300 gbogbo 36 states a máa ní teaching hospital tó solid pẹ̀lú 10 trillion 210 wá sọnù ìwọ alára wà yá ó lọ sí Germany ẹ̀ ń kó wa ẹ̀ lọ fi ń develop òbí kan gbogbo àwọn kìnìyàn náà pẹ̀lú nǹkan jẹ́ pé tí wàhálà kìnìyàn ṣe pọ̀ àwọn bandit kò bandit ìgbà tí òṣìṣẹ́ ni àìríṣẹ́ ṣe ni àwọn tó láwọn Boko Haram nígbà yẹn kó tó fi bẹ̀rẹ̀ ni òṣìṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣe pé àwọn ìjọba ìyá gbọ́dọ̀ àkọ́tà máa ṣe síná ìbẹ̀rẹ̀ rubbish ní Borno nígbà yẹn tó fi bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi yamayama tó bá ẹni tó ń ṣiṣẹ́ tó ń rí owó tó mọ̀ kọjọ́ ọ̀la òun dáa kò ní máa sọ pé òun fẹ́ bàlújẹ́ ṣùgbọ́n àwa láà ń ṣe bíríjì à ń fi air conditions ẹ wo ẹ má bínú o pedestrian bridge tí agbóhùnsù ṣe sí Ṣòkòrè tó fẹ́ condition síbẹ̀ gbogbo air condition gbóló wà nígbà tára ló bá yó wọ́n ní àti ìfọnú ọlọ́ṣẹ́ ń polówó nígbà tá a bá yó tá a fọnú wa bá lọ́ṣẹ́ fọ̀tà nígbà táwọn èèyàn bá jẹun tó ń mú ẹ wá lẹ̀ ń ṣe development. ọ̀pọ̀lọpọ̀ irin tí ìjọba fi gbé ọ̀nà wọ́n ń yọ́ tà ní. àwọn alọ́yẹ̀ ọ̀tà tó bí kí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò níṣẹ́ ìwà ìbàjẹ́ ni o ṣùgbọ́n sí ìjọba ọ̀rọ̀ pé gbà fún ẹni gbà fún gbàdá ní ọlọ́mọ oko tó máa jẹ búrẹ́dì á mú ìṣirọ́sọ sílẹ̀ ẹ̀yin tẹ́tẹ́ káwọn èèyàn hùwà dáadáa ẹ̀yin náà kọ́ hùwà dáadáa náà ìjọba ló bá kọ́ hùwà dáadáa káràlú tó hùwà dáadáa. ẹ bá ní tó gbé dání òní lọ́mọ yọrin. bẹ́ẹ̀ ni tó mọ nǹkan tó ń ṣe àbẹ́yìn lẹ́lọ́ yọrin. ó yà mí lẹ́yìn ṣé mo ráyè. àbẹ́mi. ṣùgbọ́n ẹni tí kò rí jẹ kò mọ nǹkan tó máa jẹ ní àárọ̀ ẹ̀ní kò mọ nǹkan tí àwọn ọmọ ẹ máa jẹ bóyá àwọn ọmọ èmi ti rí àwọn ẹbí kan tẹ́ pé Ọlọ́run lò wá fún akọ lọ kí wọn ni
ṣe náà sóòkì gàrí bí kéèyàn bu gàrí sínú omi kì í ṣe ọ̀hún tí ì mú o ọ̀nà físílẹ̀ bẹ kó máa wú dáadáa ọmọ wa pín mo ṣe Nàìjíríà tí wàá dibẹ̀ ní kí ló ń ṣe àwọn ọmọ ẹ̀dẹ̀ ń ké ẹ dá àwọn ọmọ ilé òun ẹ má dá wọn lóúnjẹ jàre òbí a máa rọ́jú kì í ṣe everybody ló ní ẹ̀mí aṣọ pé àjọ fún lówó ẹ̀lí máa rọ́jú débẹ̀ ni ilé fún àwọn ọmọ ilé ìyá ìwọ àgbà tí yẹn fún àwọn ilé àwọn mẹ́sàrí gan ni àwọn fẹ́ sáré kí ló dé bí àwọn ṣe ń kéèyàn àti bàbá wọn pé gàrí làwọn bù sínú omi àwọn iyọ̀ wọn ò rí iyọ̀ gan bù sórí ẹ̀ tàbí ṣúgà pé kàn fi sí pé tó bá ti wú dáadáa tán àwọn máa fi ṣíbí pín fọ́mọ kọ̀ọ̀kan bóyá ìwọ mú ẹ̀jẹ̀ láàárọ̀ láàárọ̀ so irú yẹn tí bàbá yẹn tó bá ríyàn sọ fún pé gbà 50,000 rèé bó níṣẹ́ kan tó fẹ́ kó bá kájọ lọ ṣe tó bá ti tẹ̀lé wa 500,000 ló máa rí akọ lọ ránjẹ sílé a jẹun a ṣe everything a lọ ṣe láì ó mọ nǹkan tó fẹ́ ṣe o kò mọ̀ nǹkan tó fẹ́ ṣe o a lọ mọ̀ pé eléyìí wọ́n ti yanjú ọ̀nà ọ̀gbà ibi tí wàhálà yẹn wà ní ṣùgbọ́n tó pé ìjọba ló ń ṣe bí dé 50,000 náà fún àwọn tí ò ní ókè ò níṣẹ́ oṣooṣù a máa fún ẹ ní 50,000 títí tó máa fi níṣẹ́ a máa manage life ẹ̀ lórí 50,000 a tọ́jú àwọn ọmọ ó mọ̀ pé oúnjẹ làwọn ò ní jẹ lájẹ jù but 50,000 á yìí ṣe nǹkan díẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ ṣe nígbà ní wọ́n fún wọn ní 20,000 wọ́n fún wọn ní 11,000 owó ilé ìyẹn dẹ̀ lọ mẹ́rin. pẹ̀lú tẹ́kọ́nọ́mì sọ yìí 50,000 gan kan kẹ́kẹ́ ọ̀nà àbáyọ nìyẹn o àkọ́kọ́ ẹ̀ nìyẹn kàn wá ṣe fáwọn èèyàn kíjọba dáṣẹ́ sílẹ̀ dẹ́nkìdẹ́ ṣe gbìyànjú ló máa ṣiṣẹ́ ìjọba ètò ìdárayá wọ́n lè fi dáṣẹ́ sílẹ̀ sporting activities àwọn ọmọ mi ń gbá bọ́ọ̀lù àwọn ọmọ mi ń gbá table tennis àwọn ọmọ mi ń gbá lawn tennis àwọn ọmọ mi ń sáré kọ́bẹ̀tì máa fowó sóyá afẹ́kọ́ máa sáré but the interim tó tí ì ṣe kíní a máa fún ẹ ní salary but gbọ́n máa wá lójoojúmọ́ tó mọ̀ kó òun gba 50,000 àbí 70,000 minimum wage lóṣooṣù wọ́n á tẹra mọ́ pé tó bá ti wá di star o owó gọ̀bọ̀ ilé wọn máa gbà o wọ́n á tẹra mọ́ ó mọ̀ pé òkè ká sọ pé ọdún kan la fi fún ẹ lówó yìí lẹ́yìn ọdún kan a fẹ́ ohun bó ṣe ti dá sí èlò níjọba fẹ́ ná kẹ́ tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹbí lẹ́tí kókò níṣẹ́ nígbà tí ẹ bá ti ní ọmọ bíi ká sọ pé bí ọmọ bíi 100 Logun State for instance ọmọ bíi 100 ó ń sáré ó dẹ̀ ń sáré dáadáa ẹ ti kó wọn lọ lóyìnbó ẹbí 100 ẹ ti kó wọn kó níṣẹ́ ọmọ bíi 100 míì wọ́n ń gbá bọ́ọ̀lù dáadáa ẹ náwó lé wọn lórí ẹṣẹ́ ọjọ́ the star wọ́n ti gbé jẹ́jẹ́ ti gbé wọn lọ lóyìnbó ẹbí 100 ti kúrò table tennis bẹ́ẹ̀ badminton gbogbo oríṣiríṣi sport wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ 50 kí bá ṣe 100 times àwọn kí ni wà ń bẹ̀ even ìyẹn lásán ó tó láti sọ pé yes mo fẹ́ fi campaign ṣùgbọ́n àrònú ẹ̀ àfi kí wọ́n kọ́ máa ní ọ̀yá wá gbaṣẹ́ oní tíkẹ́ẹ̀tì lọ́mọ já tíkẹ́ẹ̀tì ọ̀kadà lọ́mọ já tíkẹ́ẹ̀tì mọ́tò ṣé o gbìyànjú ló gbọ́dọ̀ jẹ́ láti jàǹdùkú ni so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí iṣẹ́ bá ti kúrò báwo dẹ̀ ní ṣe fẹ́ kúrò iṣẹ́ tó bá ti tọ́ máa dáṣẹ́ lẹ̀ fáwọn èèyàn tó wà ń bẹ̀ tó wà ń wà creative ọwọ́ tí ó bá dilẹ̀ òun lè ṣù máa ń yálò ọwọ́ tó rẹ̀ dilẹ̀ ní Nàìjíríà ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹlòmíì nǹkan tọwọ́ tó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ èrò kò ríṣẹ́ ṣe mọ́ǹsìn nítorí pé economy ti bá ọgbẹ̀ jẹ́ so tó máa dáṣẹ́ sílẹ̀ àwọn èèyàn ní ìwà àjẹbàjẹ́ ẹni tó bá wù àbàjẹ́ gbà yẹn ìgbèlè ẹjọ́ kan pa ìyẹn á jẹ́ kí ẹlòmíì tó mọ̀ pé ọ̀lẹ lòun fẹ́ yà tó má ti mọ òun náà wọ́n pa òun so ọ̀pọ̀lọpọ̀ nǹkan àdá ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín ẹ ṣeun Honourable Barrister Yomi Solanke JP fún àwọn àlàyé àti gbogbo bẹ́ẹ̀ ṣe sọ gẹ́gẹ́ bí amòfin ọ̀rọ̀ lélẹ́yìí o ẹjọ́ bá a pín dọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ó ṣe pàtàkì kí wọ́n gbọ́ àwọn alẹ́nilọ́rọ̀ àwọn tó ní bọ̀jọ̀bọ̀jọ̀ lápá tí wọ́n lè dá sàmú kíọ̀kíọ̀ ètò ìkànnì náà pẹ̀lú ẹ kí àwọn èèyàn ká máa ṣe lọ. ó kí ẹ̀yin wa lẹ́ẹ̀kan sí alágbára Ọlọ́run wọn ò ní jí wa gbé o àwọn ọmọ tó ń dẹ̀ ti jí gbé pẹ̀lú àlàáfíà ọ̀nà máa fi padà sílé wọn. àmín àmín Tóbi Fásùgbà ló kọ́ mi o Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́.
ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bembeyeke. èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG. wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí. ìkan jẹ́ àṣà èkejì ń jẹ́ Afrobeat on Broadway. kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music. kẹ́ ẹ download kẹ́ ẹ share kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́ ará ojúlùmọ̀. ẹ ṣé mo dúpẹ́ o. èmi ọmọ yín rèé o Adébóyè Adégbénró Bàbá BG. àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. ẹ ṣé mo dúpẹ́ o. alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́ bíbọ̀ ní tèrò ọ̀dàn. dídé kì í pọjọ́ bíbọ̀ kì í poṣù. mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n orin àgbọ́dùn orin àgbọ́jó. àkọlé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. ó ti jáde báyìí ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀ ó kì í rí yí. ẹ bá ń lọ síbẹ̀ ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èèrà tí ò lọ́mọ nú. ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. ẹ ṣeun gan-an yóò dáa. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. ẹ wo ó ní ohun lèmi náà máa ń wò ó. ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú. mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.